tá bá sọ pé èèyàn ti ya wèrè kì í ṣe pé wọ́n fi ń bo wèrè lélẹ́yìí kò sí nǹkan kan ara lẹ́gàn ò lè mọ́ sámòdì mọ́ wèrè ni wèrè ń jẹ́ wèrè eléyìí ó ti ń bugi jẹ voice note kò ṣe voice note bàbá Adélakù jáde kò tiẹ̀ trend kò trend ẹnu ẹ̀gọ́ mo ti ń gbọ́ pé voice note yẹn jáde tàṣẹ lọ gbọ́ ó ní ẹ pé ṣé bàbá Adélakù ṣó fáìtì fóun ìgbà tí voice note ọkọ òun jáde ọlọ ṣọlá pé nǹkan tó bá ń fi rẹ̀ wé yẹn kò kí ń yé mi ó ní ṣé bàbá Adélakù ṣé wọ́n fáìtì fún ìgbà tí voice note ọkọ ẹ̀ jáde ó ṣe lọ béèrè lọ́wọ́ Michael Jackson àbí Mohbad irú àwọn yẹn because I don't understand how you feel like your life is supposed to be everybody's, fault. You made a mistake by choosing the worst man in history. Solape. The most useless man tí ò yẹ kí anybody fẹ́. The most jobless man, uneducated, illiterate. Ìwọ ló lọ tó lọ mú rubbish tó lọ já rubbish gbà. It's not anybody's problem. You can pick better for your life. A good husband, a good father. Mo máa sọ kíní yẹn fáwọn ọmọ mi pé you have to pick. Má fall in love. You have to pick. Olóríire ọkùnrin. You will see the signs. Ìyá ẹ̀ kọ́ ẹ́ gbogbo nǹkan. Kò kọ́ ẹ bó ṣe máa pick ọkọ alálùbáríkà. At least àtàrà ìjẹ́ ẹ tó jẹ́ failed mother ló yẹ kó o ti kọ́ irú ọkùnrin tó yẹ kó o yàn àsọkọ. Torí ìyá ò fi bàbá ẹ̀ hàn ẹ́. So your mom is a single mother. Àbí bí àwọn grape yẹ́ ẹ ni. Torí kò lè jẹ́ àtọ̀ ọkùnrin kan ló ti jáde. Bóyá àtọ̀ wèrè ló ti jáde. Torí ẹ̀ ló ṣe ń ṣe gángan. Kí bàbá Adélakù kó wá máa fight fún Lati. Who is Lati? What is Lati? Àbórí Lati fẹ́ burú ni. Ṣé àwọn ló bá ti Lati jẹ́ ni wípé kó máa jump from flower to flower ibi tó ti ń jump kan ló ti lọ jump sí ẹ lóru tó ṣorí burúkú lọ́dọ̀ ẹ̀ nǹkan tó máa jẹ́ ní òyò náà. You have a beautiful wife. You have beautiful children. Ọlọ́run gbà fún ẹ. Òun rí tajé jẹun. Bọ̀ torí pé ọ̀lẹ afàjò. Ó gbọ́ kúkú òjò. Ó domi agbádánù. This is one package. Package. Sórí àtìgbà tẹ́ ẹ package Lati. Tẹ́ ẹ lẹ láyé náà mọ́. Ẹ ti já láyé náà kúrò àbẹ́ ẹ já láyé náà kúrò. Ṣé àti wá rí bí Lati ń ṣe rí? Ìwọ ò sọ pé you regret marrying this man because ìwọ náà bẹ́ fọ́ labata ó yọ bẹ́ tì ní. Mo ní ibi tó yẹ kó o ti fúnra. Fọlá ò máa bẹ́ ẹ dù Lati. Tó bá yẹ pé Fọlá wá ń drag ẹ pé o gbọ́kọ̀ òun ọ̀tọ̀ mà nìyẹn. Ó ní kò sí nǹkan táwọn máa jẹ. Fọlá ò wá bẹ́ẹ̀ máa drag ọkùnrin. Ibi tó yẹ kó o ti bẹ̀rù kó o ti sá fún orí ara ẹ nìyẹn. Ọkùnrin tóbìnrin ò bá ti bẹ́ẹ̀ dù kì í ṣọkùnrin o. Ìgbà tó lọ ìyẹn ní kó máa lọ. Nǹkan táwọn ọmọ máa jẹ nìyẹn bá wá. Ó rí pé kò wo side ẹ̀ látijọ́ tó ti lọ. Àdìkíní yẹn ló ń bí ẹnu. You think that the woman will be begging and she's supposed to be begging. Ṣọ́ra àwọn èyí onímọ́ímọ́í. Àwọn nìyẹn. You think you don't understand.
Fọlá bullshit ojú tí ẹ̀ ó ti owó ó ti Lati ẹsẹ̀ yín wọlé ṣe bó wà lára nǹkan tó fi ń ṣorí burúkú lórí social media. Ọmọbìnrin yẹn ó bullshit ẹ̀yin méjèèjì ó ní kò ní dáa fún ẹ kò ní dáa fowó tó o ní. Nǹkan tó máa fẹ́ fi ya wèrè mà nìyẹn. Ó wá ní kí bàbá Adélakùn wọn ò tí ì bí Lati nígbà tí máa yẹn ti ń jẹ́yàn ọ̀nà ayé. Lati obìnrin ló fi lè dìde. Ọkùnrin tí ò níṣẹ́ tí ò lówó tí ò láyé tọ́lọ́hun ò gbàdúrà ẹ̀ tó jẹ́ pé obìnrin tó bá ti lè níṣòro àbí tí ò sí nílé ọkọ ló máa balẹ̀ kiri tó fi balẹ̀ adé ẹ̀gùn bíi tiẹ̀. Ẹ̀pọ̀n bọ̀dá Lati tó tiẹ̀ máa ń sọ pé wọ́n gbé jáde ká tiẹ̀ rí mi ì tí ì rí. Wọ́n gbé owó mi sálà wá wọ́n gbé owó mi sálà kò ní í dáa fún làwa kò dẹ̀ ní í dáa fún òwò ẹ̀. Ìhòòhò tó rí táyé ẹ̀ fi rí bó ṣe rí Ṣọlápé àtìgbà tó ti ń rí òwò làwa kọ́ láyé ẹ̀ ti pẹ́ńkẹ́lẹ́ mẹ́sì. Kò ní dáa fún Lati kò ní dáa fẹ́ pọ́n ẹ̀ níbikíbi tẹ́pọ̀ yẹn wà ó máa já wálẹ̀ báyìí ni. You are not putting your own marital problems. Èèyàn ló rán iṣẹ́ pé kó lọ yàn níbi tọ́wọ́ ò ti tó kó lọ jálé agbọ́nlé rẹ̀ lórí ni. Wọn ò bẹ́ẹ̀ du ọkọ ilé olórogún la mọ̀ wọ́n sọ pé ilé ogun ni eléyìí ò kì í ṣe ilé olórogún ó fẹ́ ọkùnrin kan tì kò sẹ́nibọ̀dì tó bẹ́ẹ̀ ń dùn o ṣebí ìwọ ni legal wife ìwọ ni married wife ìwọ náà sọ lórí ẹ̀ ìwọ náà ṣe gbogbo ẹ̀ fún bọ́ ó ṣì fẹ́ tì náà ni. Ṣọlápé you still failed as a wife. You failed yourself as a business tycoon. O fẹ́ Lati gbogbo ayé ẹ̀ bàjẹ́ tán. Ó bá lọ pé Tọ́pẹ́ Àlàbí pé kó wá bẹ́ẹ̀ máa jàfẹ́ pọ́n bọ̀dá làwà. You better look for I don't know mi ìmọ̀ nǹkan tó lè wá bóyá kó o gbóògùn jẹ ni o I don't something just has to be done on your case. Ẹ ṣe lágbájájà fún ẹ ìgbà tó gbọ́kọ ẹ wá kò ní dá fọ́kọ ẹ tó gbé wá hàn kò ní dá fún bọ̀dá Lati bí ẹ̀ẹ̀mẹjọ ó gbé jígólò wá ó ní kó wọ́n máa jà fún jígólò. Téèyàn bá tiẹ̀ máa jà torí ọkùnrin á tiẹ̀ jó lórí ire alálùbáríkà ó rí alálùbáríkà fẹ́ jígólò ló máa lọ gbé wá. Jígólò wọ́n gbé pọ́n Lati síta wọ́n gbé pọ́n Lati síta àní kò ní yẹ Lati níbikíbi tó bá wà. Ológògóró kí ni impact ẹnu ayé àfi kó máa bá ayé àwọn obìnrin jẹ́. Abímọ máa wò èèyàn tó lọ fẹ́ for the rest of your life that's your husband ó ṣì mú is your fault. You marry a wrong husband a wrong father tí ó lè tọ́jú ọmọ tó ń wá obìnrin tó ń wóbìnrin oríṣiríṣi alákọ̀ọ́kọ́ ò dé ẹlẹ́kejì ò dé ẹlẹ́kẹta ò dá ẹlẹ́kẹrin torí ó fẹ́ wá gbá ẹ náà ni wọ́n máa tẹ̀ máa jàfó lórí ire ọkùnrin ṣé ìwọ náà fẹ́ ṣé Lati náà fẹ́ jàfó ìwọ náà wò náà. Ṣọlápé ṣé Lati náà máa sọ pé àwọn fẹ́ jà fún ó gbé family problem ẹ òun gbé léyàn lórí pé ìgbà tí you are so disappointed orí ẹ̀ burú you just want to always associate yourself with relevant people o ṣàfẹ́ associate ara ẹ and they know they look your place wọn ò rán ẹ wọn ò bẹ́ ń ṣẹ́ dábàá máa rí Adélabù sí wàá rí pẹ̀lú Ìyàbọ̀ àwọn olóríire náà ń bá tò kì í ṣe olórí burúkú ṣògonù èèyàn tó bá tún lọ gbé ògo ẹ̀ wá bá ẹ níbi tó wà yẹn
wàá rí ògo yẹn máa run about báyìí ni ó máa run about kò ní gbéra ìwọ gan tó jẹ́ pé ògo kú mọ́ ẹ lábẹ́ ni ìwọ tó o ti ní tó wá di aláìní ìwọ tó gò ń kú mọ́ lábẹ́ ṣé ìwọ yẹn náà máa sọ pé wọ́n fẹ́ gbé ògo kan ògo lágbájá o ẹ jẹ́ àgbé lọ bóyá ògo ẹ máa búyọ níbo ògo tí Lizzy búyọ náà ń gbalẹ̀ lọ́wọ́ ẹ̀ at what age at what year wo ló mọ̀ pé ilẹ̀ ìjọba ló ń tà Lizzy ló ń lo scam fáwọn èèyàn tó ń parọ́ pé onílẹ̀ tó dẹ̀ mọ̀ pé kò nílẹ̀ kankan tó wá sọ pé ìjọba ló gbà lọ́wọ́ ẹ̀ èhó tycoon ó mọ̀ nǹkan tó ń pè ní tycoon ìwọ tó o ti fèlì láyé tó o ti fèlì lọ́run ṣé tó bá yẹ pé àwọn bíi bàbá Adelabu yẹn bó ṣe ní Lati ṣe ní sọ́mọ adébí tọ́dé yìí ó rí bí Lati bí ò ṣe ní nǹkan kan aṣọ ti pọ́n wọ́n wèrè lọ́rùn gbogbo dàásìkì yẹn ẹ̀ ní mọ́ ni ẹ ti tà ẹ ti fi jẹun gbogbo nǹkan ṣàgbẹ̀lójú yóò yòyò gbogbo fóònù tó fún ẹ ti tà ẹ ti fi jẹun àwọn yẹn wọ́n káràmọ́ṣẹ́ wọn òun fi bàbá Adelabu òfin wé Lati Labubu àwọn yẹn kára wọn wojú obìnrin jẹun wọn kàn ya wọn lẹ́ẹ̀kan lọ sásábẹ́ obìnrin for 7 months kíyàn fìyàwó àtàwọn ọmọ lẹ̀ torí àtẹ̀nù torí pé ò fẹ́ ṣiṣẹ́ ó lọ sábà richer woman ṣé richer woman ó ti di poorer woman sí rí ilé ayé focus on yourself tó bá yẹ pé Lati ayé ò ta sọ́dọ̀ Lizzy ó ti lè ní owó burúkú sí yìí ó tó bá yẹ kó tẹra mọ́ṣẹ́ olórí burúkú ọ̀lẹ what a lazy man lazy Nigerian youth obìnrin ló dáṣọ sí lọ́rùn obìnrin ló sanwó ilé ẹ̀ obìnrin ló ń fún lóúnjẹ wọ́n fẹsẹ̀ gba geography ẹsẹ̀ káàkiri Lati ń sọ pé kán wá jà fún àwọn bàbá Adelabu tó ṣiṣẹ́ tó fara ṣiṣẹ́ tó fi gbogbo ẹ̀ ṣiṣẹ́ they will die a legend compared to you and this your useless husband olóṣì aláìníròònù àtọkọ àtìyàwó wọ́n wó yín láwó sunkún ẹ̀ wóra yín láwó rẹ́rìn níròònù mẹ́ẹ̀n àpò ronú yín ti sọnù wọ́n gbé ìwò ìsàlàwà wọ́n gbé àbí kò fẹ́ẹ́ dáa fún làwa òun ni òun ò ṣe nǹkan tán fi ní gbé wò ẹ̀ wọ́n rádaràda ìdọ̀tí àánú yìí ọmọ yẹn tiẹ̀ ó ti wá dọ̀tí jù mo tiẹ̀ sọ pé kí n sọ fún ẹ ṣé jẹ̀rìjẹ̀rì àbí kí ló máa ń pè ṣé òun ló tún dorí ẹ̀ báyìí because gbogbo iwájú orí ẹ̀ tó máa fi ń brag pé Ìyábọ̀ ṣe oníwájú gbogbo ẹ̀ ló má ti rí tán gbogbo àìsàn ló ń ṣe ẹ́ bó ṣe wà yẹn ìwọ kan náà sọ pé ìdí ẹ̀ ń ro sórí chair gbogbo iwájú orí ẹ̀ kọ́ ló ti pátán yẹn ó tún ń parí kí ni èjì ẹ tó ti gbó bẹ́ẹ̀ yẹn ọrùn bàjẹ́ orí bàjẹ́ gbogbo ẹ̀ bàjẹ́ mọ́ ẹ lára how old is this girl kò máa sí pé 50 ó máa gbá burúkú àwọn èèyàn mọ̀ even nobody want to come close tó bá ń sọ̀rọ̀ báyìí wọ́n ti máa mọ̀ pé inú máa gbá àbí àwọn máa gbá torí ò kì í wẹ̀ ó máa sọ pé ò tí wẹ̀ for the past 3 days aṣọ tó àwọn ṣáà ń rí aṣọ tó ń wọ̀ òun ṣe life lójoojúmọ́ òun wọ the same cloth tó lè wọ bá tó ń kó clean up kó fúnra ẹ lọ́kàn balẹ̀ Lati tó dẹ̀ ti jà fún for the past 6 years bó ṣe ń jà fún tó wáyé pé bẹ́ẹ̀ ni ó yẹ kó ti ju Dangote lọ ó tún ń talaka má ní àmọ́ta rẹ̀ náà ni lọ fún ara ẹ nísinmi nobody is coming to save you rule number 1 ilé ayé nìyẹn you save yourself you make better choices tó bá tún túlé ayé wá wàá tún yàn dáadáa. Nobody is coming to save anybody. Your decisions, the consequence of your decision, òun ló rí Ìṣọlápé ló fi di ṣàlàyé àmàmà. Ṣé ìwọ nìkan ló máa kọ́kọ́ má rí ni? Ìwọ nìkan ló máa kọ́kọ́ fọkọ. Àwa ò fọkọ àbá àsí nílé ọkọ. You pick wrong. You are now blaming us. Kí ni tiwa? No be you go and pick àwọn tó ti bàjẹ́ fún inú ayé ni. Ìwọ kọ́ ló lọ pick wrong ni ó wá ní ká Adelabu wá jà fún ẹ Adelabu ní kankan. You pick the wrong husband. That is the bitter truth you don't want to hear. Ó sì fẹ́ ó sì mú ó sì yàn
in this lifetime ayẹyẹ kan téèyàn wá yìí you pick a wrong man tó bá rẹ anybody sọ fún ẹ you pick èèyàn tó ti bàjẹ́ fún tó ti tán fún tí ò lógo tí ò ní àìsí tí ò ní kádàrá tí ò yẹ táyé ò yẹ tí ò sí kò sí nǹkan kan empty vessel láyẹyẹ kan tó wá yìí which you are not supposed to make mistake irú nǹkan bẹ́ẹ̀ èèyàn kì í fi ń ṣe mistake ọkọ ẹ àbí ìyàwó ẹ kò gbọ́dọ̀ jẹ́ mistake láéláé you will check all the signs and everything the signs were there Lati fẹ́ alákọ̀ọ́kọ́ ó lè dànù kì í ṣe pé ó ń fẹ́ wọn jọ ó lè dànù ó fẹ́ lẹ́ẹ̀kejì ó lè dànù ó fẹ́ Fọlá ó lè dànù ìwọ ló wá pẹ̀tẹ́ òbò àwọn pick me set of women táyé wọn ti bàjẹ́ ìwọ náà you are more or less like a baby mama now care for torí tó bá yẹ pé ó care for ẹni ò ní dájá àgbòrò dìgbòlugi tó o dà uncared for you are caring for yourself torí ẹ̀ ló ṣe ń sínwìn tára fi ń kan ẹ̀ tára fi ń jẹ́jẹ́ you are uncared for tó bá yẹ pé láti ń pampa ẹni ó ti ẹni rojọ́ ó lè rẹjọ́ ro kí ló fẹ́ sọ wàá máa bóyín kẹ báyìí wàá máa bóyín kẹ wọ́n ti fi tọ́jú yí wèrè lórí ìgbà tó yẹ pé ọmọkùnrin yẹn ò tọ́jú ẹ̀ kò tiẹ̀ wo sáìdì ẹ̀ wọ́n máa bóyín kẹ báyìí wọ́n máa sọ pé ìyàwó dádì ló ń bọ̀ yẹn ìyàwó aláàjì gbogbo ara ẹ̀ máa dán máa glitter báyìí ni di ṣàlàyé àmàmà báyà ara ẹ jẹ́ torí oko wèrè wo láyé ẹyọkan tó wá ẹ̀ kó má lè mú ọkùnrin tó máa tọ́jú ẹ tó ní wá máa explain ó wá sọ pé anybody máa jà fún ẹ wo jà forí ara ẹ ni it's your mistake bó ṣe máa ru àgbélébù ẹ tó máa fi kú nìyẹn Láti àgbélébù ẹ ló jẹ́ bó ṣe máa rù ú tó máa fi kú nìyẹn àwa làbá tiẹ̀ jẹ́ ni ṣáwa làbá tiẹ̀ jẹ́ ọjọ́ tó bá tún tu ayé wa you will make better choices o ti ṣe mistake ele ọjọ́ tó mo ní tó bá palà tàbí tó o lè lọ wàá rí báyìí ẹ̀ and stop all this nonsense you are doing your life will transform bó jókòó síbẹ̀ òun sọ pé Adelabu wa máa jà fún orí ẹ̀ burú ṣé ó mọ̀ ìyá ẹ̀ rí ni ó mọ̀ ìyá alájẹ ẹ̀ rí ìyá ẹ̀ tó kú jàlàjàlà yẹn Adelabu mọ̀ rí ni àbọ̀ òun ló sọ pé kó má ní bàbá Ọlọ́run ló méyàn tó dàtọ̀ wèrè ló máa jẹ́ ìgbà tó yẹ pé ń completed building ìyá ẹ̀ ń gbé wèrè ló máa dàtọ̀ sínú abẹ́ ẹ̀yẹ ẹ̀ tó fi máa bímọ ó rí bó ṣe ń ṣe gángan kiri wèrè ní bàbá ẹ̀ máa jẹ́ ṣé o mọ̀ pé ò mọ̀ but a ti rí gene ẹ̀ nínú ẹ̀ genetics ni ó rí bó ṣe ń ṣe bí wèrè ọmọ ojú ọ̀rọ̀ lárí ó tí ì mọ nǹkan kan lórí social media.